ṣé ọdún kérésìmesì ṣé ọdún òrìṣà ni tàbí ọdún ìbí Kristi apá kẹta? Ọdún kérésìmesì ṣé ọdún òrìṣà ni tàbí ọdún ìbí Kristi apá kẹta? Gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo apá kìíní, tẹ́ ò tí wo apá kejì, tẹ́ ẹ bá wo apá kẹta kò ní lè yé yín. Ẹ sáré lọ sí orí YouTube. Tí ẹ bá dé orí YouTube, orí YouTube Agbáradua 1 TV, ẹ jọ̀ọ́ ẹ subscribe síbẹ̀, kẹ́ wo àwọn apá kìíní, kẹ́ wo apá kejì, so kó tó di pé ẹ máa wo apá kẹta. Bákan náà ẹ̀yin tí orí Facebook, bákan náà apá kìíní àti apá kejì ó wà lórí Facebook page wa, Prophet Adéyẹmí Daniel Agbáradua. Ẹ lè wò ń bẹ̀, bí ẹ ti ń wò ẹ máa like ẹ follow wa, ẹ subscribe sí orí page Facebook wa náà. Bákan náà ẹ̀yin tí orí TikTok, ẹ lè wo part 1 part 2 lórí TikTok. So tẹ́ bá tẹ Agbáradua 1 TV, ẹ ó rí channel wa, ẹ wo part 1 part 2, so kẹ́tọ́ dípẹ́ máa wọ part 3. Kí ni àkòrí yìí? Òun ni mo pè ní ṣé ọdún kérésìmesì ṣé ọdún òrìṣà ni tàbí ọdún ìbí Kristi? Ẹ̀yin èèyàn mi, nínú ẹ̀kọ́ apá kejì mo ti ṣàlàyé díẹ̀ fún wa nípa wípé ọdún yìí jẹ́ wípé ọjọ́ yẹn gangan ló ṣe pàtàkì. So tá bá lọ wo 25 December, tá bá lọ wo 25 oṣù kejìlá, mo ṣàlàyé pé ní ilẹ̀ Róòmù wọ́n máa ń ṣe ọdún kan tí a mọ orúkọ, tí wọ́n máa ń ṣe àjọ̀dún kan, wọ́n máa ń ṣe àjọyọ̀ kan. Wọ́n máa ń ṣe ní ọdọọdún ní 25 ni wọ́n máa ń ṣe 25 oṣù kejìlá ni wọ́n máa ń ṣe ní ọdọọdún ní ayé ìgbà yẹn lọ́hùn. Ọjọ́ yẹn ó jẹ́ ọjọ́ pàtàkì, ó jẹ́ ọjọ́ ńlá kan fún wọn ní ilẹ̀ Róòmù. Ọjọ́ yẹn bí tó lágbára dé, àwọn òṣìṣẹ́ ìjọba wọn ò kí lọ bí iṣẹ́, àwọn oníṣẹ́ ọwọ́ wọn ò kí lọ bí iṣẹ́. Wọ́n ya ọjọ́ náà sọ́tọ̀. Ìdí ni wípé wọ́n máa ń bọ òrìṣà kan ní ọjọ́ náà. Òrìṣà yẹn ni a mọ̀ sí Sol Invictus. Òrìṣà yẹn ni wọ́n máa ń bọ ní ọjọ́ yẹn. Òrìṣà yẹn, orúkọ òrìṣà yẹn nínú ìmọ̀ ìjìnlẹ̀, orúkọ òrìṣà yẹn náà pè ní oòrùn, tí ọlọ́run oòrùn tí ẹnikẹ́ni kò lè borí, ọlọ́run oòrùn tí ó ní agbára. Torí pé ní ọjọ́ yẹn gangan ní oòrùn ó ṣẹ́gun òkùnkùn. Ní ọjọ́ yẹn gangan ní oòrùn borí òkùnkùn. Ìdí tí wọ́n fi ya ọjọ́ yẹn sọ́tọ̀, tí wọ́n fi ń ṣe ọdún yẹn ní ọdọọdún nìyẹn. Ní àkókò yẹn kò tíì sí, ẹgbọ́, Kristi kò tíì múlẹ̀, àwọn kìrìsìtẹ́nì kò tíì sí nílùú náà. Ǹjẹ́ mọ̀ wípé ní ìgbà tí àwọn kìrìsìtẹ́nì bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wọn, àwọn kìrìsìtẹ́nì bẹ̀rẹ̀ sí ní jèrè ọkàn àwọn ará Róòmù. Àwọn kìrìsìtẹ́nì wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ Jésù, wọ́n bẹ̀rẹ̀ sí ní gba Jésù, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ayé wọn fún Jésù. Kí ló wá fa ọjọ́ yẹn gangan? Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ yìí? Ọjọ́ ló ń fa wàhálà o. Ṣé mọ̀? Torí pé ọjọ́ tí wọ́n fi ń ṣe ọjọ́ ìbí Kristi yìí, ó jẹ́ ọjọ́ kan tí àwọn ará Róòmù tẹ́ fi máa ń bọ òrìṣà tí a mọ̀ sí Sol Invictus, tí ń jẹ́ ọlọ́run oòrùn tí ẹnikẹ́ni kò lè borí. Ọjọ́ yẹn kí ló fà á tó jẹ́ pé ọjọ́ yẹn náà fi ń ṣe, kí ló fà á tó jẹ́ pé ọjọ́ yẹn gangan ni wọ́n fi ń ṣe ọdún Kristẹni, ọdún ìbí Kristi? Ìdí ni wípé ohun tó ṣẹlẹ̀ gangan rèé. Nígbà tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ ní ilẹ̀ Róòmù, ni wọ́n bá mú àwọn tí wọ́n jèrè ọkàn ẹ̀, àwọn aláìgbàgbọ́ tó ń bọ òrìṣà yẹn. Ọdún tí wọ́n máa ń ṣe ní gbogbo 25 yẹn, ọdún yẹn ti di àṣà àti ìṣe wọn.
ó ti di ọdún kan tó yẹ pé wọn ò lè gbàdúrà, ó ti mọ́ wọn sí ṣẹ́mọ̀ ohun tí ènìyàn ti ń ṣe tẹ́lẹ̀ sà, ó máa nira díẹ̀ láti sọ pé báyìí pé ẹni yẹn fẹ́ jùlẹ̀ sà. Níbẹ̀ ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n gbé ọpọlọ kalẹ̀ pé kí làwọn lè ṣe láti lo ọjọ́ náà fún nǹkan mi, ni wọ́n bá fi ọjọ́ yẹn náà bá lo ọjọ́ yẹn fún ìbí Kristi, ní ọba yí ọjọ́ yẹn torí pé ọjọ́ yẹn àwọn ará Róòmù wọ́n fi máa ń ṣe àjọ̀dún òrìṣà Sol Invictus tí a mọ̀ sí ọlọ́run oòrùn, wọ́n fi máa ń ṣe àjọyọ̀ ẹni. Now torí wípé àwọn ará Róòmù wọ́n lọ bá àwọn kìrìsìtẹ́nì tó bá wọn sọ̀rọ̀ Ọlọ́run wípé ọdún wa tí a máa ń ṣe báwo ni ṣá ò ní ṣe ọdún wa mọ́. Ohun tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Wá jẹ́ kí n sọ fún wa kí ni Bíbélì gangan sọ fún wa, torí àwọn kan pè mí agbára àdúrà ẹ sọ fún wa ṣé ká má ṣe Christmas, ṣé ká má ṣe Kérésìmesì mọ́ ni àbí ká ṣe kí lẹ fẹ́ ká ṣe gangan, torí pé a fẹ́ mọ ibi tẹ́ ẹ fẹ́ lọ. Rárá sà, bí ẹ bá gbọ́ ẹ̀kọ́ yìí bóyá ẹ máa ṣe ẹ máa mọ̀, bóyá kẹ́ má ṣe ẹ máa mọ̀, ṣùgbọ́n mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ má di akánjú, torí mi ò fẹ́ kí ẹ̀kọ́ yìí kó gùn jù kí a lè máa rí wò. Bí ẹ dẹ̀ ti wò mí lórí YouTube, ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí, ẹ bá mi share ẹ̀kọ́ yìí, ẹ bá mi share, torí pé ó jẹ́ ẹ̀kọ́ tó yè koro, ó jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ pé mo gbé ìgbésẹ̀, mo ṣiṣẹ́ lórí ẹ̀, mo gbìyànjú kó tó di pé mo rí òtítọ́ náà mú. Ẹ bá mi share ẹ̀yin tó rí Facebook náà, ẹ bá mi share, bẹ́ẹ̀ tí ń share ẹ máa comment, ẹ máa like ẹ, ẹ̀yin tó rí TikTok náà ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi comment ẹ. Now mo ní kí ni Bíbélì gangan kọ́ wa nípa ọdún Kérésìmesì sà mà, ǹjẹ́ ṣé Bíbélì sọ fún wa pé ká ṣe Kérésìmesì? Ṣé Bíbélì sọ fún wa pé ká ṣe ọdún Kérésìmesì àbí Bíbélì ò sọ bẹ́ẹ̀? Ṣé Bíbélì sọ fún wa ìgbà tí a bí Jésù àbí Bíbélì ò sọ bẹ́ẹ̀? Tó bá ti di inú apá kẹrin a máa gbọ́ ẹ̀kọ́ yẹn. Mo fẹ́ kó bá mi share ẹ̀, gbọ́ mi ó ti dára fún wa. Bá a ti ń lọ olùkọ́ máa bá wa lọ. Orúkọ mi ni Àpòsò Adéyẹmí Olúwaṣẹ́gun Daniel tí gbogbo yẹn mọ̀ sí aka Agbára Àdúrà. Má gbàgbé láti máa follow wa.